a kú àsìkò yìí ìgbà yóò dára fún wa o àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ kẹta oṣù keje ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí gbogbo àwọn olóṣèlú, àwọn tí wọ́n ń bẹ ní ipò agbára àti àwọn tí wọ́n ṣẹ̀ ń gbáradì láti dé ipò ọ̀hún bí wọ́n ṣe ti ń palẹ̀mọ́ fún ètò ìbò ọdún 2027 báyìí, púpọ̀ nínú àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ alátakò gbogbo ni wọ́n ti ń wá òrùlé orúkọ èyí tí wọ́n yóò fi orí wọn pamọ́ sí o láti lo àǹfààní ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ kí wọ́n lè yọ ààrẹ Tinubu kúrò lórí ipò lọ́dún 2027 kí àwọn náà kí wọ́n lè bọ́ sórí ipò. Wàyí o, ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà, Àtíkù Abubakar, tó ń ti ẹni tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 Peter Obi, ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí David Mark àti àwọn kànrìnkànrìn láwọn ẹgbẹ́ alátakò gbogbo, àwọn mà ni wọ́n ti jókòó yí tábìlì pò tí wọ́n ti fi orí kòkò sọ́dún láti mú orúkọ kan ṣo èyí tí wọ́n yóò lò. Orúkọ ẹgbẹ́ òṣèlú pọ̀ sí òṣèlú African Democratic ADC tí wọ́n kaṣọ Àbújá níbi ìkáṣọ lójú ẹgbẹ́ òṣèlú náà African Democratic Congress ADC yìí, èyí tó wáyé o ní gbọ̀ngàn Yaradua Center èyí tó wà nílùú Àbújá o. Níbẹ̀ náà láti rí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Rauf Arẹ́gbẹ́ṣọlá. Bákan náà ni wọ́n tún mú ẹni tó ti fìgbà kan jẹ́ ọ̀kan nínú àwọn ògbónágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì ti kópa eléyìí tó ti pọ̀. Èyí wọ́n mú báyìí gẹ́gẹ́ bí akọ̀wé àti adelé tó sì yẹ ò fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí tí wọ́n pè ní ADC. Báyìí lẹ́ni náà jẹ́ ọmọ yìí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà lọ́dún 2023 Eyehun Dùmẹ̀bí Kachukwu. Ó ṣe àpèjúwe àgbésẹ̀ Àtíkù Abubakar, Mark àti Peter Obi o gẹ́gẹ́ bí ìgbésẹ̀ eléyìí tó kù díẹ̀ káàtó látàrí wípé àwọn tí wọ́n jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ náà tí wọ́n ti wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn Abubakar wọn ò ṣe bó ti yẹ kí wọ́n ṣe o láti kó wọn dání, kí wọ́n kó wọn sọ̀dí, kí wọ́n sì máa fi ohun gbogbo yé wọn pẹ̀lú bí ètò ti ń lọ. Wọ́n ní ṣàdédé ńlá wọn gbọ́ wípé Abubakar wọ́n ti yí orúkọ ẹgbẹ́ wọn padà léyìí tí wọ́n wà ní ẹgbẹ́ òṣèlú PDP, Labour Party àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí wọ́n ti wá sínú ẹgbẹ́ òṣèlú tó jẹ́ ti pè ní ADC tó jẹ́ adelé alága fún ẹgbẹ́ òṣèlú PDP lọ́wọ́ bá Umaru Damagum. Ó ní ẹni tí ó bá lọ kó máa lọ o, ó ní àwọn ló lọ, Ọlọ́run ò lọ. Wọ́n ní digbí ni ẹgbẹ́ òṣèlú PDP wà ní titi wọn, àwọn ò darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ yòókù tí wọ́n ń parapọ̀ láti di ọ̀kan ṣoṣo. Nípa ìdí èyí, ẹgbẹ́ òṣèlú PDP kò parúkọdà, bẹ́ẹ̀ sì ni àwọn ojúlówó ọmọ ẹgbẹ́ náà wọ́n sì wà nínú ẹgbẹ́ ọ̀hún. Ọ̀kan gbòógì nínú àwọn oníròyìn tó tún jẹ́ olóṣèlú, Délé Momodu, òun mà ló ti ṣe àpèjúwe African Democratic Congress ADC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú eléyìí tí ó kẹsẹ̀ já tí ó ààrẹ Tinubu lóyè lọ́dún 2027 nígbà tí ètò ìbò yóò bá fi wáyé o lọ́dún náà. Gẹ́gẹ́ bí Délé Momodu ti sọ lórí ètò kan níléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó, sọ di mímọ̀ wípé òun náà ti wà nínú ẹgbẹ́ òṣèlú ADC báyìí, tọkàntara òun lòun sì fi kó wọnú ẹgbẹ́ òṣèlú náà
pẹ̀lú ìṣerere nínú Olúwa àti fún orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Délé Momodu ti sọ, ó ní wọ́n bá ní bó ti rí kí wọ́n lọ pè wá o, ó ní bí ti rí rèé, olóhùn rántí ọdún náà lọ́hùn-ún nígbà tí ààrẹ Bọ́lá Tinubu náà ń tiraka láti kó àwọn ènìyàn jọ kí wọ́n sì wà nínú ẹgbẹ́ òṣèlú tí yóò fẹsẹ̀ múlẹ̀. Ó ní gbogbo ènìyàn ló mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ yìí, àwọn ẹgbẹ́ òṣèlú bíi 3 àbí 4 ni wọ́n parapọ̀ tí wọ́n di ẹgbẹ́ òṣèlú APC, tó sì jẹ́ pé ààrẹ Bọ́lá Tinubu òun ni ọlọ́kọ̀ tó ń wa gbogbo ọkọ̀ lọ́dún náà lọ́hùn-ún. Bákan náà tó tún níwájú fún àwọn ọmọ Nàìjíríà láti máa sọ wípé ìlú ò fararọ àwọn tí wọ́n ń bẹ lórí àlééfà ní ìgbà náà. Ó wá ní abẹ eléyìí tí wọ́n fi fárí àkàlà náà ni wọ́n fi fárí ti àgídìgbò. Ó ló ti wá ṣẹlẹ̀ báyìí, dandan náà ní kí ọ̀rọ̀ kó padà wá, kí ìtàn kó túnra fún ara rẹ̀ kó jẹyọ o. Ó ní jẹ tí wọ́n ti dolóògbé tí wọ́n gbé, wọ́n ní àkọsílẹ̀ èyí tí ààrẹ Bọ́lá Tinubu ní, Délé Momodu ní, irú àwọn MKO Abiola, Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Nnamdi Azikiwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó ṣohun tó tọ́ àtohun tó yẹ fún orílẹ̀-èdè Nàìjíríà káwọn ọmọ ilẹ̀ yìí kí wọ́n lè gbádùn ètò ìṣèjọba àwarawa o. Bí bẹ́ẹ̀ kọ́, ọdún 2027 ìdájọ́ ètò ìbò òun ni yóò yọ Tinubu kúrò lórí ipò. Ọ̀kan gbòógì nínú àwọn ọ̀jọ̀gbọ́n tó mọ̀ ti fún tẹ̀dọ̀ nípa ètò ọrọ̀ ajé tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Àjàyí Kádírì, òun máa ń ló ti rọ ìjọba àpapọ̀ wípé àwọn ilé epo tó jẹ́ ilé iṣẹ́ ìfọ epo ti ìjọba àpapọ̀ tó ń bẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, bírú èyí tó wà nílùú Port Harcourt, èyí tó wà ní Warri àti ìpínlẹ̀ Kaduna, ó lóun rọ ìjọba àpapọ̀ wípé kí wọ́n fà á lé àwọn aládàáni lọ́wọ́ tàbí kí wọ́n tà á fún àwọn aládàáni o, láti lè jẹ́ kí àwọn ilé iṣẹ́ ìfọ epo ọ̀hún kí wọ́n máa ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. Kádírì tó ní àánú ṣe òun fún orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọmọ ilẹ̀ yìí látàrí owó rọ̀gùnrọ̀gùn èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n ń ná lé àwọn ẹbu ìfọ epo ọ̀hún, tó sì jẹ́ pé kọ̀ bí ìgbò fẹnu ọkọ̀ tì síbì kan náà ní gbogbo rẹ̀ ló ń gún sí o. Ó ní ó ti fi hàn wípé apá ìjọba kò ká àwọn iléeṣẹ́ ìfọ epo náà. Ó wá ní kí wọ́n wo àpẹẹrẹ èyí tó wà ní ìpínlẹ̀ Èkó tí í ṣe ti Dangote. Ó ní pẹ̀lú bó ti tóbi tó, ẹni tó ní ó ń ṣe àbójútó nǹkan rẹ̀ tó sì ń ṣiṣẹ́ dáadáa o. Ó ní nípa ìdí èyí kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n ṣe ohun tó tọ́ àtohun tó yẹ o. Ó ní ọ̀rọ̀ àmọ̀ràn tóun yóò gba ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Tinubu ni wípé kí wọ́n wo àwọn aládàáni tí wọ́n bá ní ìfẹ́ láti ra ẹbu ìfọ epo náà kí wọ́n tà fún wọn, kó sì máa ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. Ó ní tí ìjọba bá ní káwọn dúró sórí wípé àwọn ni wọn yóò ṣe tí ó máa ṣiṣẹ́, ó ní àwọn jẹgúdújẹrá, àwọn aríjẹ nídìí ìwà ìbàjẹ́ èyí tó ń bẹ nínú sáà ìjọba ilẹ̀ yìí, wọn ò ní fún un láàyè kí iléeṣẹ́ ìfọ epo náà kó ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. Bẹ́ẹ̀ bá gbàgbé, lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Tinubu lọ́dún 2024, ó ní owó rọ̀gùnrọ̀gùn kan èyí tí wọ́n yà sọ́tọ̀ fún àtúnṣe àwọn ẹbu ìfọ epo ọ̀hún, tó sì jẹ́ wípé bákan náà báyìí ńlọrọ̀ já sí o. Owó ni wọ́n rí àlọ́, ó ní wọ́n rí àtibọ̀ rẹ̀. Kádírì wá ní bí ìjọba àpapọ̀ bá fẹ́ ṣe òótọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí, ó ní kí wọ́n ta ẹbu ìfọ epo ọ̀hún fún àwọn aládàáni kó lè ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ, yóò sì jẹ́ kí iṣẹ́ tó pọ̀ sí àti wípé àdínkù yóò dé bá iye tó ń ta jálá epo bẹtiróòlù, dísù àti àwọn tó kù tó fara kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà gbogbo. Ó jẹ́ nǹkan tó fúnni lọ́gbẹ́ ọkàn níbi ìṣẹ̀lẹ̀ jàǹbá kan èyí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn, léyìí tí wọ́n ní ọlọ́pàá kan ló bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde látọwọ́ ẹ̀ka tó ń rí sí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ojú pópó ní ìpínlẹ̀ Ògùn àti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, èyí tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ Àìkú, èyí ọ̀sẹ̀ eléyìí tá a wà nínú rẹ̀ yìí, nígbà tí wọ́n ní ọkọ̀ àjàgbé kan èyí tó kó sìmẹ́ǹtì tó kún fún sìmẹ́ǹtì nínú tó ń lọ lójú òpópónà márosẹ̀ Abẹ́òkúta sílùú Ṣàgámù ni wọ́n ní ó kọlu ìpẹ́tọ̀ ọlọ́pàá kan
Àfọlábí Adéọlá o níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ èyí ń dámidó ṣe àyẹ̀wò stop and search lójú òpópónà márosẹ̀ Abẹ́òkúta sí Ṣàgámù tí wọ́n ní ọkọ̀ àjàgbé èyí tó kó sìmẹ́ǹtì yìí wọ́n ní pẹ̀lú eré àsápajúdé èyí tó ń sábọ̀ ń ló fi kọlu ìpẹ́tọ̀ ọlọ́pàá ọ̀hún Àfọlábí Adéọlá o tó sì jẹ́ wípé ó ṣe ọlọ́pàá náà léṣe nínú ìkọlù ọ̀hún tó tún kọlu àwọn mọ́tò èyí tí wọ́n ti dá dúró tí wọ́n ṣe àyẹ̀wò fún. wọ́n ní lọ́jọ́ Sunday láago 12:30 ọ̀sán nìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí wọ́n yóò fi gbé ọlọ́pàá ọ̀hún lọ sílé ìwòsàn kan ní ìpínlẹ̀ Èkó. Òwúrọ̀ kùtù ọjọ́ Monday ni wọ́n ní ọlọ́pàá náà ó gbèkùrù jẹ lọ́wọ́ ẹbọra èyí tó dágbére fún ayé lẹ́yìn tí wọ́n ti ya àwọn egungun àyà rẹ̀ láti bẹ̀rẹ̀ ìtọ́jú èyí tí wọ́n fẹ́ ṣe fún un. Nípa ìdí èyí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n kéde ìpẹ́tọ̀ ọlọ́pàá ọ̀hún Àfọlábí Adéọlá wípé ó ti dágbére fún ayé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ èyí tó kọlù ú. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹyin lóhùn tó bá ti jábọ́ kò ṣeé gbájọ mọ́ o, àti pé kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ máa ṣọ̀rọ̀ sọ nítorí àwọn tí wọ́n mọ̀rọ̀ gbọ́ o. Ohun tá a bá sì fẹ́ sọ jáde lẹ́nu gẹ́gẹ́ bí ọmọlúàbí ó yẹ ká wò dáadáa o. Báyìí ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ nǹkan takasùfé eyín Two-Face Idibia Two-Baba òun mà ló ti tọrọ àforíjì lórí ọ̀rọ̀ kan èyí tó sọ bóde o wípé wọn ò dá ọkùnrin fún obìnrin kan ṣoṣo péré o láti máa jọ ní yùnkẹ́yùnkẹ́ tó tó mẹ́rẹ̀tò wípé àwọn ọkùnrin láǹfààní láti máa fi ọ̀pá Mósè wọn fi máa wa ọkọ̀ lójú omi bí wọ́n ti fẹ́ àti bí wọ́n ti tọ́. Báyìí ní ọ̀rọ̀ èyí tí Two-Face tó sọ jáde lẹ́nu wípé ọkùnrin tó bá ti ní ìyàwó ńlé ṣùgbọ́n ó lè má dọ́gbọ́n fi ìrẹsì sílẹ̀ ńlé kó lọ máa jẹ iyán tàbí ọkà tó ń ti ẹ̀bà màlà níta gbangba o. Èyí tó sọ ọ̀rọ̀ náà tán kó tó di wípé àwọn ọmọ Nàìjíríà àwọn olólùfẹ́ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fún lésì ọ̀rọ̀ wípé irúfẹ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu Two-Face yìí kù díẹ̀ káàtó, ọ̀rọ̀ ọ̀hún kò fa ọgbọ́n àti làákàyè tó péye yọ o. Kódà Two-Face Idibia ó ní ọ̀rọ̀ tóun sọ yìí òun ti sọ tán kóun tó mọ̀ wípé ọ̀rọ̀ náà kò bá ìgbà mu. Nípa ọ̀rọ̀ yìí ó tọrọ àforíjì lọ́wọ́ ọkùnrin àti obìnrin tí í ṣe ọmọ Nàìjíríà àti gbogbo àwọn èèyàn tó gbọ́ sí ọ̀rọ̀ náà jákèjádò àgbáńlá ayé o. Two-Face ní òun fẹ́nu òun gbolẹ̀ níwájú gbogbo àwọn ènìyàn tóun ṣẹ̀ lórí gbólóhùn náà. Ó ní kí wọ́n jèbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀. Ó wá rọ àwọn ọkùnrin láti wà pẹ̀lú ìyàwó wọn títí ayé tí kú yóò fi jà wọ́n. Ó ní mímáa ṣe yùnkẹ́yùnkẹ́ ní ìta gbangba ọ̀pọ̀lọpọ̀ àkóbá àrùn ló lè kó wara ọkùnrin tọkùnrin yóò sì kó àrùn wálé. Ó wá ní lórí gbólóhùn yìí òun dọ̀bálẹ̀ síwájú gbogbo àwọn ènìyàn kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n dáríjì òun. Ó ní kódà ìyàwó òun Natasha wípé ó ti sọ̀rọ̀ lórí gbólóhùn náà tóun sì sọ wípé òun yóò tọrọ àforíjì. Ó ní gẹ́gẹ́ bí Natasha ìyàwó rẹ̀ ti sọ oníṣẹ́ mọ̀ wípé gbajúgbajà lòun ìlúmọ̀ọ́ká lòun. Nípa ìdí èyí àwọn ọmọ èèyàn wọn ò ní fura sí òun, ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí àwọn olólùfẹ́ rẹ̀ ń sọ ni Two-Face ti mọ̀ wípé ọ̀rọ̀ tí òun sọ yìí ó kù díẹ̀ káàtó lẹ́nu. Lákòótán ó tọrọ àforíjì. Ó ní kí àwọn ènìyàn dáríjì òun. Ọmọdé ò ní mẹ̀kọ jẹ kó má ra lọ́wọ́. Ó rọ àwọn ọkùnrin láti ṣòtítọ́ pẹ̀lú aya wọn nínú ilé. Tó ẹ̀yin èèyàn wa ìròyìn yìí kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tó èmi nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.